Ẹ̀gbọ́n ìyàwó Fẹ́mi Adébáyọ̀ náà ti padà sọ̀rọ̀. Ó tú àwọn àṣírí kan nípa ìntàmọ̀ nípa márèèjì Fẹ́mi Adébáyọ̀ àti Mẹ̀múnà Ọmọ́táyọ̀ ìyẹn Aládùkẹ́. Mo sọ náà, mo ní wípé àárín ọkọ-taya Ọlọ́run nìkan ló lè dájọ́ náà. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ibi tí ó ń kálukú bá ti sẹ̀ sọ́lọ́hun ká lè máa tọrọ astaghfirullah lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tá à ń dá sí tá a mọ bó ṣe jẹ́. Gẹ́gẹ́ bí eyín Rukayat tí ó jẹ́ ẹ̀gbọ́n yẹn Aládùkẹ́ bẹ́ẹ̀ bó ṣe sọ lórí TikTok live ń ṣàlàyé gbogbo ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ṣé mọ̀ pọ̀rọ̀ tó wà nílẹ̀ ni pé wọ́n ní pé Fẹ́mi Adébáyọ̀ ó ra ilẹ̀ fún ìyẹn Aládùkẹ́ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ mọ̀ dé. Àjọ wa gbéyẹ̀wò kí ni àǹtí Rùkí sọ lórí ẹ̀. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni pé ọ̀rọ̀ ilé tí Fẹ́mi Adébáyọ̀ tó fi yáwó tí wọ́n gbẹ́sẹ̀ lé. Ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ dé. Ẹlẹ́ẹ̀kẹta, kí ló fa pẹ́ǹtùká láàrin àwọn méjèèjì gangan? Ayé àkàmàrà. Ẹlẹ́ẹ̀kẹrin wá ní pé kí ló kan ti Dayọ̀ Àmúsà ń bẹ̀ débi pé ìyẹn Aládùkẹ́ ó fi ń lọ bàjà. Bẹ́ẹ̀ náà ni. Báyẹ̀ ló ní London ẹ̀dẹ́ àti ẹ̀dẹ́ kọ́lá wà nílé. Ó jà pa ó tilẹ̀ mọ́ ní Dayọ̀. Ẹ jẹ́ á wá pẹ̀kẹ́lù gbogbo àwọn ọ̀rọ̀ yìí eléyìí tí àǹtí Rùkí eléyìí tó jẹ́ ẹ̀gbọ́n ìyẹn Aládùkẹ́ tó sọ. Ó mú ọ̀rọ̀ láti bi ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú ìyẹn Aládùkẹ́. Àǹtí Rùkí sọ ó ní kò sí nǹkan kan tó pamọ́ fóun nípa ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àti ìyẹn Aládùkẹ́. Ó ní ńgbà tí ìyẹn Aládùkẹ́ tó gbé ìgbésẹ̀ láti tẹ̀lé Fẹ́mi Adébáyọ̀ lọ location Agẹṣinkọ́lé tó ń lọ dáná fún gbogbo àwọn tó ń bá a ṣeré pátápátá láì gba kọ́bọ̀. Ó lóun sọ fún un pé ìyẹn Aládùkẹ́ rò dáadáa torí ọ̀rọ̀ ọjọ́ ọ̀la. Tó o bá tiẹ̀ ní gbowó oúnjẹ tó ń dá, ẹ jọ sign agreement pé tí fíìmù náà bá tà, èló ni yóò jẹ́ percentage títí ẹ níbẹ̀. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ tó wà láàrin òun àtọkọ rẹ̀, ìyẹn Aládùkẹ́ ní sísítà mi ẹ máa wo ohun tí yín kò sí wàhálà. Kò sí nǹkan kan tó lè ya ìfẹ́ mi àti Fẹ́mi Adébáyọ̀. N tí n bá ṣe fára mi, Fẹ́mi Adébáyọ̀ náà ni mò ń ṣe fún. Àǹtí Rùkí ní mo fi rẹ́rìn-ín torí pé mi gan 21 years ni mo lò ń lé ọkọ kó tó sọ kí n tó jáwèé fọkọ mi pé ń ṣe mọ́. Ó ní àfi bí ìgbà pòun ti mọ ibi tọ́rọ̀ ó wò sí. Ó lóun wò débi pé ìgbà tá advice òun fẹ́ máa pọ̀ lórí ọ̀rọ̀ náà. Ìyẹn Aládùkẹ́ ò dá sí tòun mọ́, kò pè wọ́n mọ́. Ó lóun náà wá fílẹ̀. Òun wò àwọn jọ ń wora àwọn lọ́ọ̀kan látàrí pé òun sọ fún un pé gbogbo ohun tó o bá fẹ́ ṣe fọkọ rẹ̀ máa gbowó ìdéwájú dẹjọ́. Ìdẹ́yìn ó ń dasọ ní. Ó lélẹ́yìí lóun dọ̀tá rẹ̀ sí o. Ó níṣẹ́ rí Fẹ́mi Adébáyọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ó ní gbogbo nǹkan tó ń ṣe bí ìgbà téèyàn kan mọ̀ọ́mọ̀ ṣe bí ìgbà kò ti fẹ́ lé ọmọ náà dànù. Ó wá sọ̀rọ̀. Ó ní nígbà tí wọ́n sọ wípé bóyá wọ́n rí oògùn kan tàbí nǹkan kan nínú ilé. Ó ní kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Ó láwọn tí ń sunú ilé pọ̀. Kò sí bí ìyẹn Aládùkẹ́ ṣe fẹ́ gbóògùn nínú ilé tí wọn ò ní mọ̀. Ẹ wo ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Àwọn tó ṣe kókó níbẹ̀ ẹ jẹ́ á mú torí pé ọ́díò náà pọ̀. Ẹ jẹ́ mọ́ yọ́. Ó ní ìgbà kan wà tí ìyẹn Aládùkẹ́ tó fẹ́ mọ́ bá Dayọ̀ Àmúsà jà lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀. Bóyá ó ń gbọ́ pé wọ́n jọ ń jà lùbọ́sà, wọ́n ń gbé nǹkan sí nǹkan tàbí wọ́n ń gbé logo sí lága. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àtìyàwó àti pé àwọn òṣèré orí ìtàgé wọ́n máa ń bára wọn ṣe débi pé ọkùnrin míì gan
ẹ máa lérò pé àbò ń fẹ́ obìnrin tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ni tó sì jẹ́ sí pé wọ́n lè má fẹ́ra wọn. Ó nígbà tó ń gbọ́ pé ìyẹn Aládùkẹ́ ó ń bá Dayọ̀ Àmúsà jà, òun pé dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ rẹ̀. Ó lóun gbọ́ pé wọ́n lòun bá Dayọ̀ Àmúsà jà, mọ̀ yí pé àwọn èèyàn yìí àwọn tí ń bọ́kọ rẹ̀ ṣiṣẹ́ ni, má bá ẹnì kankan jà. Ó sì ní ó gbà sóhun lẹ́nu, ó gbọ́ ó sì sinmi àgbàjà lórí ẹ̀. Ẹ wá já lọ bí kókó in tó ṣẹlẹ̀ gangan. Ṣé lóòótọ́ ni Fẹ́mi Adébáyọ̀, ṣé lóòótọ́ ló ra ilẹ̀ fún yín Aládùkẹ́? Bẹ́ẹ̀ ni àǹtí Rùkí kọ̀ǹfàmù ẹ̀, ṣùgbọ́n ẹ má ì lọ. Ṣé lóòótọ́ ló gbọ́mọ rẹ̀ lọ China tó fún un ní $50? Bẹ́ẹ̀ ló gbọ́mọ lọ China, ṣùgbọ́n àǹtí Rùkí ní iye owó tó fún un kọ́hún, ó sọ iye owó tó fún un. Ṣé lóòótọ́ ni ìyẹn Aládùkẹ́ ta ilẹ̀ tí Fẹ́mi Adébáyọ̀ tó rà fún? Bẹ́ẹ̀ ni ó tà á. Àǹtí Rùkí ó kọ̀ǹfàmù ẹ̀, ṣùgbọ́n kí ló fowó náà ṣe? Mò ń bọ̀ ń bẹ́ẹ̀, ẹ farabalẹ̀, ẹ má ì lọ ibì kankan. Ṣé ẹ rí ilé ayé àárín lọ́kọláya Ọlọ́run nìkan ló máa rí òun. Mò ń bọ̀. Ẹgbẹ́ ìyẹn Aládùkẹ́ sọ wípé ilẹ̀ tí Fẹ́mi Adébáyọ̀ rà fún ìyẹn Aládùkẹ́ ó ní gbà tí ṣòro pọ̀, tí wàhálà dé, tí Fẹ́mi Adébáyọ̀ tó ti kúrò ńlé tí ò dá sí tiẹ̀ mọ́, ní ìyẹn Aládùkẹ́ ló talẹ̀ náà láti lè gbọ́ àwọn bùkátà kọ̀ọ̀kan lórí ọmọ rẹ̀. Ó sì ní èlò ló talẹ̀ náà, ó ní iye tó talẹ̀ náà kò fẹ́ ju 60 million naira lọ tó fi gbọ́ bùkátà tó yẹ kó gbọ́. Ó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ China pé ṣé lóòótọ́ ni wọ́n gbọ́ ọmọ ìyẹn Aládùkẹ́ lọ China. Ó ní lóòótọ́ ni Fẹ́mi Adébáyọ̀ kówó lẹ̀ tó fi gbọ́ ọmọ náà lọ China láti lọ gba ìwòsàn. Ó ní ṣùgbọ́n iye tí wọ́n sọ pé Fẹ́mi Adébáyọ̀ kówó lẹ̀ kọ́ ló kówó lẹ̀. Ìkan lára àwọn fẹ́mìlì Fẹ́mi Adébáyọ̀ tó bá Punch sọ̀rọ̀, ó ní $50,000 ni Fẹ́mi Adébáyọ̀ kówó lẹ̀ láti lè gbọ́mọ náà lọ China. Ó ní ìròyìn òfegè ni kò sí tó bójú ọmọ bẹ́ẹ̀. Ó ló gbogbo owó tó fún ìyẹn Aládùkẹ́ kó gbọ́jọ ju $10,000 tàbí $40,000 lọ. Gẹ́gẹ́ bí àǹtí Rùkí gẹ́gẹ́ bó ṣe sọ, ó wá sọ̀rọ̀ kan tẹ̀rù Ọlọ́run fi bà mí. Ẹ̀rù bà mí. Ó ní wípé lórí ọ̀rọ̀ náà, ó ní kò síbi táwọn ò tíì dé. Àwọn ti lọ ọ̀dọ̀ ọba Ìlọrin, àwọn ti lọ ọ̀dọ̀ gómìnà Fáṣọlá eléyìí tó ti ṣe gómìnà ńgbà kan àná, àwọn ti lọ ọ̀dọ̀ àwọn àfáà nílùú Ìlọrin, àwọn ti lọ káàkiri látàrí pé kí aáwọ̀ tó wà láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyẹn Aládùkẹ́ kó lè parí. Ó ní kò síbi gbogbo bí táwọn ò dé, ọ̀rọ̀ náà ò yanjú. Ó ní tó wá dùn jù ní ọ̀dọ̀ Fáṣọlá táwọn lọ. Ó ní pé ẹni tó jẹ́ dádì Fẹ́mi Adébáyọ̀, èèyàn Adébáyọ̀ Sàlámì, ó ti lọ tẹ́lẹ̀ ńbẹ̀ débi pé ọ̀rọ̀ náà ò rí yanjú. Mo tún mú mi bọ̀.